ọmọ àbísà ọmọ àbísà bàbá ìkọlù ọ̀rìwù ọmọ tìjẹ́ ìwọ̀ kíá lẹ́gbàá fún ọ tí ẹ mọ̀ pẹ̀lú lẹ́wù pẹ̀lú lẹ́wù pẹ̀lú lẹ́wù ó ti tútù láti lé àtijọ́ ní ṣe lẹ́mọ̀ àtijọ́ ní ṣe lẹ́mọ̀ ọdún pẹ́ ọ̀làwọ̀ àlẹ́ orí ọ̀gbìn ọdún pẹ́ ọ̀làwọ̀ ìrẹ́pọ̀ kíyà. What can I do?